Kókókó mo kí gbogbo ilé ẹnikẹ́ni tó bá ti ń sùn kí ó gbéra sọ ní kíá ẹ bá ń sọ fẹ́kulé ẹni kó sọ fún toko ẹ bá ń sọ fàdán ẹni kó rò fóòbẹ̀. Abdullahi Bashiru Kéwúyẹmí Àdìsá ló lé lọ́dún abálájọ tí gbogbo ilé fìdí kákádì kúkú tẹrú tọmọ ló ń gbọ́wọ́ ọjọ́ gẹ́ngẹ́ rìn èmi àmì ọlọ́run gan débẹ̀ mo ṣẹ̀rí ẹ̀wò. Àdìsá mọ̀ gbọ́ Ọláyẹmí àmọ̀ pé aya rẹ̀ ló pè mí sórí aago ó ní àmì ọlọ́run ò sì dákun báńkì ọkọ mi olówó orí mi àlè nobody tí ń sọjọ́ bí lónìí ó ní kí n kì ọ́ títí kí n kì ọ́ délé àwọn bàbá rẹ̀ Kéwúyẹmí Àdìsá wa máa gbọ́ ẹ̀yin lọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ ọmọ òpó kan ríbitì èyí tí ń bẹ lálẹ́dẹ̀ ọ̀yún ọmọ òpó kan ríbitì èyí tí ń bẹ lálẹ́dẹ̀ ọ̀yún òpó ògbọ̀ràn wọ́n ní ká kọjú ẹ̀ síná iná ògbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ sómi omi ògbọ̀rọ̀ wọ́n ní àfipọ́ ọtí tó lè wá kọ ẹ̀jẹ̀ àfifọ́mọ alágídí ọmọ òwò ní ògbọ̀rọ̀ èèlà Àfọ̀njá ọjọ́ ọmọ mọ́rílé wá sógun ogun náà ló jàjàjà tí ò padà wálé mọ́ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ ìlú tóbi tó yẹ wọn ò légún rárá ẹ̀sìn légún wọn àkọ́kọ́ lóru ọbẹ̀ ọmọ òpóròsọ òpógbájá yanbí ń bolú ọmọ alérí kúpogun Ìlọrin Àfọ̀njá o ẹnu dùn juyọ̀ ẹ̀yin lọ́mọ adìyẹ yógún adìyẹ pogún mọ́rílé wá sọ pé adìyẹ ò pọmọ re wọ́n gbẹ́dìyẹ ta wọ́n ra awóyẹ́yìn méjì ó pàkan kó tó pàkan yòókù wọn tẹ́ pẹpẹ wọ́n gbáwó tà wọ́n rọ̀bọ èèlọ̀bọ ń lòṣó wọ́n gbọ́bọ̀ tà wọ́n rajá èèlajá ń jẹ mí wọ́n gbájá tà wọ́n rọ̀yún lẹ́rú tán wọ́n ní kọ́yún wá gúnyán ọ̀yún sọ pé ò mọ̀yán gún wọ́n ní kọ́yún wá ròkà ọ̀yún sọ pé ò mọ̀ kàárò ọ̀rọ̀ ni bàbá yín sọ sọ́yún lọ́jọ́sí tó ìbínú rodò tó ń sàn tájẹ́ ń sọ pé ará Ìlọrin èrò Ìlọrin ọba ìlú Ìlọrin ọmọ ìlú Ìlọrin bẹ́ẹ̀ dọ̀yún ẹbù mú bẹ́ẹ̀ dọ̀yún ẹbù wẹ̀ torí ẹrú bàbá yín ló dodo ní gbàgede Ìlọrin Àfọ̀njá Túndé Àdìsá alágbára aláwùrábí ò ní fèyí sófin kórìjẹ́ òpẹ́ láyé kó gbélé ayé ṣe rere kó o sì tún lólé ayé gbó pẹ̀lú ìgbádùn àrígi tó bá digi lórí ìwọ Àdìsá orí ara ẹ̀ ní òfin gbé wọn ò ní bá ọ bábànújẹ́ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe ò ní ṣìwàwù níwájú Olódùmarè. Àdìsá gbọ́ àṣírí ẹ̀bà kì í tú lójú ọdún bẹ́ẹ̀ sì ni àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé ọba mi Èdùmàrè ò ní jẹ́ kó máa ráyé orídìí rẹ àmọ́ pé sọ pé kí n sọ fún ọ wípé ìgbà ọdún 1 minute ní Àdìsá bọ́bá wa ń bèrè lọ́wọ́ yín wípé ta lẹni tó ń forí ewì ìgbafẹ́ látòórọ̀ ẹjọ́ yé wọn wípé àmì Ọlọ́run Arẹ̀mú ló ti ń kéwì látòórọ̀ èmi ni ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi ojúmọ́ tí ń gbé mọ́ wáyé. ọpẹ́ ló yẹ kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. Àyìndé ọpẹ́ ló yẹ kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. olùdàgbàre ọmọdé ẹjọ́ ń dàgbàre bọ́mọdé òkú àtàgbàlagbà.